ẹ̀yin èèyàn Oríyọmí Hamzat ti padà jáde sọ̀rọ̀ o lórí ọ̀rọ̀ Gumi tó wá sí ìlú Ìbàdàn lọ́jọ́sí. Bẹ́ẹ̀ ni, kí ló ṣẹlẹ̀ gangan lórí àwọn ẹ̀sùn kan tí wọ́n fi ń kan Oríyọmí Hamzat. Bàbá ti jáde padà wá sọ̀rọ̀ wípé ńkọ́ o, báyìí kàṣà báyìí káwòdì, bọ́rọ̀ ṣe jẹ́ kọ́ leléyìí o, bọ́rọ̀ ṣe jẹ́ gangan leléyìí. Kódà wọ́n tún tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí nípa Gumi tọ́pọ̀lọpọ̀ èèyàn ò tí ì mọ̀ tẹ́lẹ̀ tán tí ì gbọ́ rí, tí mo fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ wá lọ gbọ́nu fọ́nrán yìí. Mo fẹ́ kẹ́ farabalẹ̀ wá lọ gbọ́ gbogbo àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ohun tí Gumi wá ṣe, àwọn tó ṣe atọ́nà ẹ̀ délùú Ìbàdàn àti ipa tí Oríyọmí Hamzat pàápàá fúnra ẹ̀ kó nú ìpàdé tí wọ́n ṣe lọ́jọ́ náà. Gbogbo ẹ̀ ni mo fẹ́ kẹ́ wá lọ gbàlàyé lẹ́sẹẹsẹ. Ẹ farabalẹ̀ kẹ́ wá lọ gbọ́rọ̀ lẹ́nu Dr. Oríyọmí Hamzat fúnra wọn. Yes. Àkókò ti tó. Kíní yẹn fún mi ní voice bóyá ká bá mi pa láàrọ̀ gbé. Tán ìkójú tó pa yẹn. Èyí tó kọ́kọ́ pa yẹn. Tí àsìkò ọ̀rọ̀ bá tó, ọ̀rọ̀ dàbí ẹyìn. Tí ẹyìn ò bá pọ́n dáadáa kò ṣeé yọ kúrò lára ṣọ̀ṣọ̀. Kò kí ń rọrùn láti yọ. Ọwọ́ á máa gún ṣọṣọ, ọwọ́ á máa ṣẹ̀jẹ̀. Ṣùgbọ́n tí àsìkò bá tó, pẹ̀lú rọrùn, èèyàn á yọ kúrò lára ṣọṣọ. Ó dàbí pé èní ni àsìkò ọ̀rọ̀ tó. Mo bẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ Mùsùlùmí, àwa tí a jẹ́ Mùsùlùmí, mọ́ gbogbo àwa tí a jẹ́ Kìrìsìtẹ́nì, mo sì bẹ̀ gbogbo àwa tí a jẹ́ oníṣẹ̀ṣe wípé bákan náà mo bẹ̀ gbogbo ẹ̀yin free thinker, àwa táwa ò tiẹ̀ nígbàgbọ́ nù kankan, ẹ ní bínú torí pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí yóò ta bá gbá yóò ta bá wò. Ọ̀ranyàn sì ni kí n sọ báyìí torí pé àkókò rẹ̀ ti tó. Lákòókò tí mo fẹ́ sọ yìí kò lè kan mí lẹ́yìn, kò lè ta mí lẹ́nu, bẹ́ẹ̀ ni kò lè bó mi lẹ́nu. Mo sì fẹ́ kí a fi ara balẹ̀ dáadáa láti gbọ́ mi. Mo kọ́kọ́ kí gbogbo àwọn bàbá wa oníṣẹ̀ṣe, àwọn tó ń ṣèṣẹ̀ṣe bí a ṣe bá. Àwọn oníṣẹ̀ṣe wọn kì í wà aggressive, wọn kì í fa wàhálà. Àwọn babaláwo, àwọn ọlọ́sàn, àwọn ẹlẹ́rìndínlógún, wọn kì í jàjà ẹ̀sìn, wọn kì í jàjà ẹ̀sìn. Àwọn àgbà àfáà náà tọ́rọ̀ yé ní jàjà ẹ̀sìn. Àwọn Kìrìsìtẹ́nì tó jẹ́ àgbà Kìrìsìtẹ́nì wọn jíjà ẹ̀sìn. Ó dàbí pé àwọn onígbàlódé tó ń wọnú mẹ́tẹ̀ẹ̀ta, àwọn ni wọ́n ń dá wàhálà lẹ̀. Mi wá bá yẹn wá. Ní nǹkan bí oṣù díẹ̀ sẹ́yìn, mo sọ̀rọ̀ kan lórí ayélujára tí mò ń sọ bẹ̀ pé kí àwọn tí wọ́n bá láwọn rí mi pẹ̀lú Gumi kí wọ́n tọ́jú evidence wọn. By now mo ti expect láti rí evidence wọn, but mi ò tí rí evidence. Àwọn kan wà tó yẹ pé mind wọn ti wà zeal. Tí mo ṣe ń sọ̀rọ̀ yìí, wọ́n lè máa sọ pé you go explain tire. Ẹ̀yin kọ́ ni mò ń explain fún. I'm trying to set the record straight. That is why I'm here to narrate my encounter with Gumi. Mo ní ọdún 2015, ó di ọdún mọ́kànlá lọ́dún yìí tí mo ti ná owó mi láti fi tọ́jú àwọn ọmọ aláìní. Tí mo gbé mọ́tò jáde, màá máa lọ sí abẹ́ bíríjì Owó Road, màá lọ sínú ọjà Bódìjà, màá lọ sínú ọjà Gbági, màá lọ sálẹ́sìn lọ́yẹ́, màá lọ sí Alágolo, màá lọ sábẹ́ bíríjì Mọ́kọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Màá máa sa àwọn ọmọ tí ò sún lékiri. Mo máa ń bọ́ síta ní aago 10 alẹ́, màá wà níta di aago 12. Tó
tó bá di ọwọ́ aago 12 kọjá lọ sọ́wọ́ aago 1 òru ni màá máa rí àwọn ọmọ náà tí màá dẹ̀ máa sà wọ́n. Màá kó wọn lọ sílé, màá lọ máa tọ́jú wọn. Inú ilé tí mò ń gbé pẹ̀lú èmi àti ìyàwó mi ni mo kọ́ máa ń kó wọn lọ àtàwọn ọmọ mi. Mo dá àwọn ọmọ yìí pọ̀ mọ́ àwọn ọmọ mi tèmi gangan bí, mo dẹ̀ ń tọ́jú wọn. Mo rántí ọjọ́ kan tí mo ní ṣíṣeéṣe, mo ń ṣe ìrántí màmá tó bí mi, mo ń ṣàdúrà fún wọn. Aláàjì Akéúgba Gold wọ́n wá sílé ọ̀dọ̀ mi, wọ́n wá ń ṣàdúrà. Wọ́n wá rí àwọn ọmọ tó pọ̀ tí wọ́n tú jáde nínú ilé mi, wá ní pé kí ló ṣẹlẹ̀? Ibo rẹ ti rí àwọn ọmọ yìí? Mo ní àwọn ọmọ tí mò ń ṣàkiri lábẹ́ bíríìjì ni. Wọ́n ní wow, àwọn tó ń ṣerú tẹ́ ń ṣe yìí wọ́n lè dá àwọn ọmọ yẹn pọ̀ mọ́mọ́ tiwọn. Mo ní àwọn ọmọ mi àtàwọn ọmọ yẹn wọ́n jọ ń jẹun bì kan náà ni. Ṣé àwọn kí wọ́n sọ pé 2015 ni mo bẹ̀rẹ̀? Ìgbà tó di 2017 ìkan nínú àwọn ọmọ yìí kú. Torí ẹ̀ ni ọ̀rọ̀ ọmọ yẹn ni wọ́n yí mọ́ mi lọ́wọ́ ńgbà yẹn tí mo fi lọ sẹ́wọ̀n alákọ̀ọ́kọ́ tí mo lọ nítorí àwọn ọmọ yẹn. Àwọn tó wá ń kí mi lọ́gbà ẹ̀wọ̀n tán bá fún mi lówó, màá wá tún mú owó tí wọ́n fún mi, màá wá fi ránṣẹ́ sílé kán máa bá mi fi tọ́jú àwọn ọmọ yẹn. Nínú àwọn ọmọ tí mò ń tọ́jú táàrí òbí wọn, ìkan nínú ìyá wọn sì lọ sí ẹ̀gbẹ́ ilé tí mo ti ń tọ́jú wọn. Ó sì ní kọ́ ọmọ rẹ̀ ju ẹrù síta látorí fẹ́ǹsì, ó sì mú ọmọ rẹ̀ lọ wípé bí mo bá lè kú síbi tí mo wà kí n kú síbẹ̀. Gbogbo àwọn ẹbí mi pè mí gbà yẹn pé pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí, kí n gbájúmọ́rọ̀ ayé mi, kí n má gbé bùkátà tí kìí ṣe tèmi, kí n má gbé rù mọ́. Mo gbọ́ ohun tí wọ́n sọ lóòótọ́, ṣùgbọ́n mi ò lè tẹ̀lé. Nítorí pé n tó wù mí láti ṣe, òun ni kí n máa nu omijé nù lójú àwọn tó bá kù díẹ̀ káàtó fún. Ó wá yẹ kẹ́ bi mí léèrè pé ìgbà tí mò ń sa àwọn ọmọ ń ta tí mò ń mú wọn, ǹjẹ́ mo ti ẹ̀ béèrè ẹ̀sìn wọn bí? Àbí mo béèrè ọmọ ìlú tí wọ́n jẹ́? Rárá o, mi ì béèrè ẹ̀sìn tí wọ́n ń ṣe. Mo kàn ń mú wọn ni randomly, mo dẹ̀ ń lọ tọ́jú wọn. Torí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, orí Twitter ń gbóná lọ́wọ́. Mò ń trend lọ́wọ́ ń bẹ̀, tí wọ́n ń pè mí ní oníṣẹ̀ríà, tí wọ́n ń pè mí ní alákatakítí. Lóòótọ́ ni mo jáde fún ipò òṣèlú, ṣùgbọ́n ẹgbẹẹgbẹ̀rún èèyàn ò lè gbé mi wọlé ipò bọ́lọ́run ò bá ṣe tán. Bọ́lọ́run bá sì ṣe tán, ẹgbẹẹgbẹ̀rún èèyàn ò lè já mi bọ́ wípé kí n má débẹ̀. I am not a desperate person. Mo kàn máa ń wà determined lórí gbogbo tí mo bá fẹ́ ṣe ni, ní tí mo rí kí n kojú ń bẹ̀. Àwọn ọmọ tí mo wá ń ṣàjọ yìí, ilé tí ẹnìkan fún wa ńgbà náà, nígbà tí wọ́n pọ̀ jù lé mi lọ, tá a kó wọn sí, ó ní space lápá ọ̀tún, ó tún ní space lápá òsì. Mo wá bọ́ sí apá ọ̀tún tó wà, apá ọ̀tún space yẹn mo yọ mọ́ṣáláṣí síbẹ̀, apá òsì mo yọ church síbẹ̀. Báyìí la ti máa ń ṣe. Tó bá di àárọ̀ láago 5, wọ́n á pè run. Tí wọ́n bá ti pè run, a máa wà nínú ilé. Ẹni tí ó wẹ̀, wọ́n á ṣàlùwàlá, wọ́n á ṣe gbogbo ẹ̀. Tó bá di 5:45, wọ́n á kírun. Àwọn tó ń lọ school, wọ́n á máa múra. Tí wọ́n bá kírun tán, agbègbè tí ilé yẹn wà, Pàárá ni wọ́n ń pè, ó wà lẹ́yìn airport. Àwọn tó ń gbé agbègbè yẹn gbà yẹn, tẹ́ bá rí wọn, wọ́n lè sọ fún yín pa ẹ̀. So àwọn Muslim wọ́n á kírun. Tó bá ti ń di aago 6 gẹ́rẹ́gẹ́, gbogbo àdúrà tí wọ́n bá ń ṣe, gbogbo ohun tán bá ṣe, wọ́n láti padà wọlé. Wọ́n á lọ take up, wọ́n á máa ṣiṣẹ́ ilé. Àwọn Christian wọ́n á bẹ̀rẹ̀ morning devotion. Wọ́n á máa ṣe. Bá a ṣe ń ṣe nìyí. Nígbà tó di time kan, àwọn ọmọ kan wá bá mi nínú àwọn ọmọ ẹ̀tàn jẹ́ Christian, nítorí pé wọ́n mọ̀ pé Muslim ni mí. Wọ́n rò pé táwọn bá sọ fún mi pé àwọn di Christian, àwọn di Muslim, àwọn arójú rẹ̀ mi màá tún máa ṣe dáadáa sáwọn yàtọ̀. Gbogbo àwọn ọmọ ẹ̀ tó jẹ́ Christian wọ́n ní, Daddy, we want to be praying like you. Let us be going to mosque. I said no. Wọ́n ní Daddy àwọn náà fẹ́ di Muslim. Mo ní no. Kò sáàyè ẹ̀ lè di Muslim.
mo mú yín níta gẹ́gẹ́ bí Christian, mi ì dẹ̀ mú yín nítorí ẹ̀sìn. Nígbà tí ẹ bá dàgbà, tí ẹ bá di 18, ẹ lọ sí ẹ̀sìn tó wù yín. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wà lákàtà mi, ẹ̀sìn tí kálukú bá ṣe dọ́dọ̀ mi ló gbọ́dọ̀ máa ṣe. Ẹ̀yin èèyàn mi ń lé, Oríyọmí oníṣẹ̀ríà, Oríyọmí alákatakítí, Oríyọmí ọ̀rẹ́ Gúmí, Oríyọmí ọ̀tá Kristẹni. Ṣé tó bá jẹ́ wípé mo jẹ́ ọ̀tá Kristẹni, ta ni ó bí mi tí mo bá sọ gbogbo àwọn ọmọ yẹn di Mùsùlùmí? Òmù yẹn sì wà ń bẹ̀ o, àti padà kọ́lé fún wọn. Tí mo bá sọ gbogbo àwọn ọmọ yẹn di Mùsùlùmí lénìí, ta ló fẹ́ bí mi? Ẹ bá mi ká lọ. Bí mo ṣe ń rí àwọn ọmọ yẹn nìyẹn. Mo ti ní 7 tẹ́lẹ̀, mo ti ní 12 nínú àwọn ọmọ yẹn báyìí tó ti wà ní yunifásitì. Èyí tó ń ṣe nursing wà ń bẹ̀, èyí tó ń ṣe aeronautical engineering ó wà ń bẹ̀, agric extension ó wà ń bẹ̀, political science ó wà ń bẹ̀, mass communication ó wà ń bẹ̀, èyí tó ń ṣe law ó wà ń bẹ̀. These are the children I pick from the street. Èyí tó ń ṣe cyber security ó wà ń bẹ̀. These are the children I pick from the streets. Without asking, what is your religion? What is your tribe? Mi ò bí wọ́n lẹ́nìtìn. Mo sọ iye tí mò ń san fún owó school àwọn ọmọ yẹn ní term. Mo ní àwọn kan bẹ̀ tó jẹ́ pé ẹ lè confirm. Maria, Ayọ̀bámi, Israel, Pepi, gbogbo àwọn tí mò ń dákọ yẹn, they are not Muslim, they are Christian. Ẹ wá béèrè ní gbogbo Ọ̀yọ́ state lónìí, any orphanage home tẹ́ ẹ bá rí tó jẹ́ pé Christian ló ní, tó jẹ́ pé àwọn ọmọ Mùsùlùmí tó wà níbẹ̀ máa ń kírun, ẹ mú wá kí n gbọ́. You can never see an orphanage home owned by Christian kó jẹ́ pé ọmọ tó wà níbẹ̀ ó ń kírun, ó ń lọ mọ́ṣáláṣí, ó ń gbààwẹ̀ Ramadan, ó ṣe ogun tó yẹ kí Mùsùlùmí ṣe. No, you can never see it. Tó bá dìgbà Christmas, máa celebrate Christmas fún wọn. Tó bá dìgbà Easter, máa celebrate Easter fún wọn. Tó bá dìgbà àwẹ̀, máa celebrate Ramadan fún wọn. Tó bá dìgbà Iléyá, máa celebrate Iléyá fún wọn. Nobody taught me all this. Gbogbo ìgbà tí mò ń ṣe léyìí, mi ò kò sí lẹ́mìí mi pé màá tiẹ̀ gbígbá òṣèlú láyé mi, àbí máa pé kẹ́ wá dìbò fún mi. Now, fast forward. I have many Christian friends. Èmi lọ́lọ́run gbé àgídìgbò lé lọ́wọ́. Ẹ lọ wo àwọn staffs tó wà níbẹ̀. Tí mo bá ti ń rán yàn lọ Mẹ́kà ni mo rán yàn lọ Jerusalem. Pastor Olúwafọláhàmí Abímbọ́lá kò ń ṣe nickname o, real pastor ni. I'm not saying this because I want you to vote for me. I'm not saying this because of politics. I'm saying this nítorí àwọn tó fẹ́ kàn bínú Ọlọ́run kàn lè kàn sàn. I'm saying this because of my children. Àwọn ọmọ mi tí ó jáde lọ́la tí wọ́n á ní I am so Oríyọmí Hamzat. Àwọn onírọ́, àwọn ẹni bí, àwọn ẹlẹ́tàn, àwọn ọ̀bàyéjẹ́ ká má máa pe ọmọ mi ní àwọn ọmọ ọ̀rẹ́ Gumi, àwọn ọmọ bandits. I don't know where you come about this, but lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ kí n bẹ̀ yín, mo bẹ̀ yín torí Ọlọ́run, gbogbo ẹ̀yin olólùfẹ́ Oríyọmí Hamzat ní Nàìjíríà àti lókè òkun, mo bẹ̀ yín, ẹ jọ̀ọ́, nǹkan kan wà tẹ́ ẹ̀ nígbà lọ́wọ́ mi o, ẹ jọ̀ọ́, àwọn tí wọ́n rèsì pa wọ́n rí mi pẹ̀lú Gumi, ìní gbọ́ o, tẹ́ ẹ bá bẹ̀ mí lórí ìyẹn mi ìní gbà o, ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kán mú evidence wọn jáde tásìkò bá tó. Ẹ má sọ pé mo fọlọ́pàá gbéyàn lórí yẹn, pé ọ̀pọ̀lọpọ̀ ebú ni wọ́n ti bú mi, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni wọ́n sọ,
mi ní act on that. Ọ̀rọ̀ Gumi, I will act on it. Mo ti serve, mo ti pay deal mi, mo ti serve community mi, mo ti serve nation mi, mo ti serve state mi beyond, in fact beyond normal. Mo ti put life mi on the line láti serve masses. DSS gbé mi nítorí pé mò ń jà fún pé ìjọba ò san sálárì. Wọ́n ti lé ẹ̀mí mi kiri nítorí àwọn tí ó jẹ́ pé gbà tí wọ́n bọ́ kúrò nínú ìṣòro yẹn, wọn mọ ilé mi, wọn rántí mi, mo dẹ̀ tún ṣe lọ. Àsìkò ilẹ̀ yìí wá ń relate mi Oríyọmí Hamzat mọ́ Gumi. Gbogbo ẹni tó bá sọ ẹ jọ̀ọ́ o kó lè dá yín lójú, evidence yẹn kan mú wá kémi náà lè dákẹ́ pé lóòótọ́ ni mo wà pẹ̀lú Gumi. Bó mo ṣe wá pẹ̀lú Gumi, wọ́n mẹ́rin yẹn jáde lọ́dọ̀ ẹ̀ tí yóò béèrè ẹ̀rí lọ́wọ́ wọn. Ṣé mọ̀ pé ìyẹn gan làwọn ọmọ tèmi náà fi rìn tí wọ́n yàn lọ́jọ́ ọ̀la. Abẹ́ẹ̀gẹ́tẹ̀ Pásítọ̀ Olúwafọláhànmí Abímbọ́lá níjọ́ tó wá bá mi, ó mọ̀ pé mùsùlùmí ni mí o. University of Ibadan láti pàdé. Mo borrow course kan ní department wọn. Òun wà ní 100 level, èmi wà ní 200 level. Ó ní mo lọ borrow course yẹn. A parí lọ́jọ́ yẹn, mò ń lọ, òun ló bá mọ́tò mi pé òun fẹ́ wá rí mi, mo ní kó wá rí mi lọ́fíìsì. Ọjọ́ tó dọ́dọ̀ mi, ó fẹ́ tọ́jú Bible sísàlẹ̀ kóun tó gòkè wá bá mi lọ́fíìsì. Ẹ̀mí kan wá ní kóun mú lọ́wọ́, ẹni tó ń lọ bá òrì bẹ́ẹ̀ yẹn. Ó ti fi Bible síbi machine ẹ̀, small Bible tó mú Gideon, wọ́n há fún wa nígbà tá a wà ní secondary school. Bible Gideon yẹn. Ó padà lọ sàlẹ̀, ó lọ mú. Ìgbà tó dọ́dọ̀ mi, ó fẹ́ máa bá mi sọ̀rọ̀ pé kí n gba òun, mo rí Bible lọ́wọ́ ẹ̀. Wọ́n á ní, wow, you are a Christian. Ó ní, yes, I'm even a pastor. Mo ní má sọ kankan mọ́, mo ti gbà ẹ́ wọlé. He was wondering pé why tí mo sáré gba wọlé bẹ́ẹ̀. Mo ní because you are a pastor. I needed a pastor beside me. Ó wà lọ́dọ̀ mi ti sin o. Lọ́dún yìí, mo fẹ́ ràn yàn lọ Mẹ́kà. Torí pé owó ẹ tí màá rán lọ Jerusalem ò pé, mo stop àwọn tí mo fẹ́ rán lọ Mẹ́kà pé ọdún tí mo bá rówó ní Jerusalem náà màá rún ní Mẹ́kà lọ. The same hour tán fi ń ṣe Christian prayer, iná wọn fi ń ṣe Muslim prayer lágídígbò. Ìyá níwẹ̀, Kristẹni ni wọ́n. Wọ́n dẹ̀ sọ fún mi pé bàbá àwọn gbìyànjú láti lọ Jerusalem kó tó kú, ó dààmú gan lórí ẹ̀. Mo ní tí wọ́n bá lọ rínú ìrànyìn ẹ̀yìn lẹ́kọ̀ọ́kọ́ lọ. He nearly run mad the day I told him that I have paid. At the day I told her that I have paid, that she's going to Jerusalem this year. She went to Jerusalem. Ọjọ́ tó di Jerusalem dé, ó ní mo gbé lọ sílé tí mo kọ́ fún Lámúlòkó. She's a Christian. You know how many Christians around me? There are many. The Christians around me, there are many. Literally, I'm a very liberal man. I'm that guy, that man that believes so much in what I am doing. And I believe in what you are doing for you. Religion to me, larger percentage of àwọn tó ń practice religion lẹ́nu ìtàn bá lọ́wọ́ òbí wọn náà ṣe. Èmi dẹ̀ nígbàgbọ́ kan pé wèrè èèyàn ló máa ń jà sẹ́sìn, ni ó sọ̀rọ̀ rẹ̀ dọ̀tá nítorí ẹ̀sìn. Nítorí pé Ọlọ́run tá à ń sìn, ó ní agbára láti ṣe gbogbo ẹ̀sìn lẹ́yọ kan. Òun fúnra rẹ̀ ló ṣe tó wù. So anybody tó bá ń pé egbò yẹn gbọ́dọ̀ ṣẹ̀sìn òun, Ọlọ́run gan ló ń bá jà, Ọlọ́run ló ń question. Kò kí ń ṣe tó ń question yẹn. Because ó yí Ọlọ́run ju everybody lọ. Ẹ̀yin èèyàn mi, ẹ̀yin olólùfẹ́ òdodo, human rights fighter lóríyọmí o. Pure activist from the blood and humanity first before any other thing. Mo wo Bible dáadáa, mo wo Quran dáadáa,
mo rí wípé ibi tá a ti lè gbà ṣe Ọlọ́run jù ó ní látara ara wa. Ìwọ tó wò mí sọ̀sọ̀ tó pè mí ní ọ̀rẹ́ Gumi, tó pé tó bá ti rẹ́ni tètò ní ṣe pẹ̀lú mi ò ń dákọ̀ Gumi, tó wá ṣe pé ẹ̀sìn rẹ náà ló nífẹ̀ẹ́ sí tó bẹ́ẹ̀, ó ti dọ̀tá Ọlọ́run, ó ti ṣẹ̀ ẹ́. Torí Bíbélì ní wádìí ohun gbogbo dájú ká sì di èyí tó ń ṣe òtítọ́ mú. Alukóran náà sọ bẹ́ẹ̀ pé tí wọ́n bá kọ́rọ̀ wá bá ọ, ṣèwádìí kó wá mọ tí wọ́n pè lódodo. Where is that gullibility comes from? Ìwà gọ̀. Ẹni tí wọ́n ti ẹ̀ sọ fún yín pa ẹ̀ tí ẹ̀ wo àti máa ṣe bọ ẹ̀ gan, kẹ́ ẹ wo orí èèyàn tó jẹ́, kẹ́ ẹ wo ohun tó ti ń ṣe. Ìgbà tí ìsìnkú ẹ̀yìn náà gbàdúrà k'Ọlọ́run ó pa yín dà sáìdá, ká padà sí aburú bá yín. Ẹ ní gbàdúrà ká padà sí aburú bẹ́lòmíì náà. Ẹni tó kó gbogbo ẹlẹ́sìn mọ́ra, bàbá ìyá mi, bàbá tó bí ìyá mi gangan ni wọ́n ń pè ní Adégòkè Àkànmú, ọmọ Agẹṣin jáwé Ifá, ọmọ atẹ́niwíjọ́ pípẹ́pẹ́ pé ọ̀rọ̀ má bàa gbọ́n lẹ̀, babaláwo ló bí. Àìmọye orin Ifá tá a mọ̀, tó yẹ pé tá a bá ń ṣètò lórí rédíò gan, tá a bá ń lò, àwọn èèyàn máa wò pé bó ló ṣe jẹ́ ni. And if you care to know, I studied Yorùbá ní University of Ibadan. Anybody tó bá dẹ̀ study Yorùbá, ẹ lè imagine ibi tí wọ́n gbé ẹni dé nínú àwọn nǹkan tá a bá láyé. Ẹ̀yin olólùfẹ́ òdodo, kí wá ni mo ṣe ní sojourn, kí ni mo ṣe ní ẹ̀kántà pẹ̀lú Gumi? Ẹ deserve explanation. University of Ibadan ni wọ́n ti ṣètò tí àwọn kan lọ crop, tí wọ́n gbé fọ́tò, tí wọ́n fún ní, wọ́n zoom ẹ̀ from afar, wọ́n jẹ́ kójú yẹn blur. Because I am used to face cap, and that person as well used face cap, and the sitting position of that guy sef ó jọ tèmi nígbà wọ́n zoom ẹ̀ mọ́ra tán. Àwọn tí wọ́n máa ń ṣèwádìí, mo ní kí wọ́n bá ń ṣèwádìí picture yẹn, mo fẹ́ mẹ́ni tó wà níbẹ̀ yẹn gangan. Number one ni pé the picture, ẹni tẹ́ rí nínú picture yẹn gangan tó jókòó yẹn, ẹni tó jókòó tí yẹn gan ń ṣe Gumi o. That's another event táwọn kan lọ ṣe tí bọ̀bọ́ yẹn dẹ̀ jókòó bẹ́ẹ̀, àmọ́ tí wọ́n ṣe o, mi mọ kankan pa event yẹn o. Òun ni wọ́n gbé wá, tí wọ́n wá crop picture yẹn, tí wọ́n ń pe bọ̀bọ́ yẹn tó dé cap, tí wọ́n ń pè lórí Yomi Hamzat, tí wọ́n á lé mi orí Yomi jókòó pẹ̀lú Gumi. Níjọ́ mo ti dáyé, ìrì Gumi rí. Number one náà àwọn tó máa ń criticize Gumi, àwa lélẹ̀. I'm a broadcaster, for crying out loud. I'm a broadcaster, professional broadcaster, not just broadcaster. I'm even a media executive, one of the media executives to reckon with in southwestern part of the country. Mo jẹ́ kan nínú wọn. Ẹ má ṣe mistake, ẹ má ṣàṣìṣe. Àwọn èèyàn ní kí n má máa fáwọn èèyàn lésì mọ́. Eléyìí ó dàbí pé eléyìí nítorí àwọn ọmọ mi, torí ọjọ́ ọ̀la wọn, ń láti fún yín lésì. I could remember very well. From the marketing department to news department, I was not even aware of it. Láàárọ̀ ọjọ́ yẹn, mo rí Bọ̀wálé, àwọn Bralati, wọ́n kó OB material wa, that is outside broadcasting equipment. Wọ́n kó sínú Agidigbo van. Níbo lẹ́ ń lọ? Wọ́n láwọn ń lọ UI. Kí ló ṣẹlẹ̀? Kí lẹ́ lọ ṣe nílé ìwé wa? Wọ́n láwọn ń lọ sí this event center tó wà nínú UI, conference center. Wọ́n ní àwọn Muslim ṣe program kan bẹ̀. Wọ́n dẹ̀ invite àwọn káwọn wá cover ẹ̀. Wọ́n ti sanwó fún marketing. Okay.
láyọ̀ lẹ́lọ láyọ̀ lẹ́ẹ̀dẹ̀. I don't know anything about the program. Ìmọ̀ tó ń ṣe ìmọ̀ ìta pè. Mo dẹ̀ jókòó, mo dẹ̀ ṣe tèmi lọ, mo kúrò níbi iṣẹ́ mo tún lọ bò mí. Bọ́ ìgbà tó di àárọ̀ ọjọ́ kejì mo wá fún ṣókànwá. No, astagfirullah. Wọ́n ń ṣe program yẹn lọ́wọ́ ní Bọ̀wálé pè mí pé ọ̀gá mo máa rí kankan bí o. Mo ní kí ló ní ṣé ẹ lè bí pé Gumi wà bí sa mo ní Gumi ẹ jẹ́ máa sábọ̀. Ó ní ó fọ́ nìkan o. Mo ní báwo ló ṣe ń wò èmi mo fẹ́ mọ̀ nípa ẹ̀, mo fẹ́ mọ̀ tí wọ́n ń sọ, mo fẹ́ mọ̀ bóyá is a woman be like us. Èmi gan ẹ̀rù bà èmi náà bó ṣe sọ pé òun rí Gumi. Báwo ló ṣe rí, báwo ló ṣe ń wò, tó sọ̀rọ̀ tó ṣe. Ó ní ó dàbí pé ó máa sọ̀rọ̀ o nínú àwọn VIP tó wà níbi àwọn ló wá pé ó ní àwọn Muslim ni what are they saying. Ó ní ọ̀gá jẹ́ndé àríra mọ́ lọ́jọ́ yẹn. Ìgbà tó dára ọjọ́ kejì èmi wà lórí set fún ṣókànwá yẹn ni mò ń ṣe lọ́wọ́. Wọ́n wá ní pé ẹ̀yin èèyàn wa kò sínú pépà gan, mo lè má sọ̀rọ̀ kan pé àmọ́ tó ń ṣẹlẹ̀ o. Gumi wá sí University of Ibadan lánàá o, wọ́n ṣe event kan bẹ́ẹ̀ o. Fẹ́ Badọ́lá ní Gumi wá, ṣé Gumi ó yẹ kó wá ni, ṣé Gumi jẹ́ kínní ni, ṣé Gumi ṣe kínní kan ni. Ó ní Gumi wá bẹ́ẹ̀ mú nígbà ilé Gumi padà ní Saudi Arabia tíjọba ò bí léèrè ó lágbára jùjọba lọ ní. Mo ní ọlọ́pàá gan tún sin Gumi wá bẹ́ẹ̀. Gumi ní ọdílé ọlọ́pàá tí ń sọ kí ni Gumi wá ṣe UI. Èmi ni mo rí ìṣẹ̀, èmi ni mo ń question is coming down there that day. Wọ́n á ní kí wọ́n bá mi pe ọmọ tó lọ wá, wọ́n wá lọ pe Bọ̀wálé wá sórí show, ó wá ń give report. Ibi tí mo ti sọ̀rọ̀ pé Gumi wá UI kódà àwa ń bẹ̀ tí mo rí bá sí is our radio station. Àwa la cover ẹ̀. Gbogbo tẹ́ ń sọ lẹ́nu pé kìnnìkan ṣẹlẹ́dẹ̀ pàkọ́. It is because we covered Gumi's presence ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn tán mọ̀ pé Gumi wá UI gan mọ̀ pé Gumi wá. It was because we exposed his coming. I was not there. I did not know Gumi. I don't know anything about the program. But I used that program that day to question federal government that àwa tá ti ẹ̀ ń sọ pé Gumi ọ̀dà ṣé àwa la mọ̀ tá à ń ṣe ni àbíjọba ni ò mọ̀ tí wọ́n ń ṣe. Pé why tí Gumi ṣe ń rìn freely nítorí ẹ̀fà tí mo fi question kìíní ẹ̀ lọ́jọ́ yẹn ni pé ọlọ́pàá tẹ̀lé báwo lọ́lọ́pàá ṣe ń láti máa tẹ̀lé Gumi. And perspection gbogbo àwa ọmọ Nàìjíríà perspective tá a fi ń wò ni pé Gumi I'm sorry o Gumi is a criminal because Gumi ló ní link àwọn bandits. Gumi ní lọ mọ́ bá wọn, Gumi ní mọ́ ṣe gbogbo ẹ̀. Àwa ò wà comfortable with that. Àwa wò pé ẹni táwa ò wà comfortable with ọlọ́pàá ń sọ. Òun náà tún wá sọ ń bẹ̀ lọ́jọ́ yẹn pé gbogbo ohun tóun ṣe níjọba mọ̀ sí. Pé tíjọba ò bá mọ̀ sí ìjọba ò mọ̀ fọlọ́pàá sọ òun wọ́n mọ̀ tẹ̀lé òun káàkiri. Peter and question yẹn lórí program yẹn. Wọ́n wá pe Bọ̀wálé wá pé kí Bọ̀wálé wá fún wa ní report tó ṣẹlẹ̀ ńbẹ̀. Ibẹ̀ ni Bọ̀wálé ti sọ ogun tó sọ òun o àwọn èèyàn ọ̀tọ̀ lójú tán fi ń wò òun rọ́ǹkì ní wọ́n nípa òun nǹkan. Èmi wá bí Bọ̀wálé léèrè pé kálí mi wà ńbẹ̀ lọ́jọ́ yẹn. Ìbéèrè tí n bá bí ni pé ẹ̀sà ìbéèrè méjì mo ní fún yín o. Kí ló dé tí wọ́n lè yín padà ní Saudi Arabia? Ìlú ẹlẹ́sìn sáà ní Saudi Arabia tó wá sí pé gbogbo tẹ́ ń ṣe yẹ̀sìn náà ni. Kí ló dé tán wá lè yín padà ní Saudi Arabia tí wọ́n jẹ́ wọlé? Ìbéèrè àkọ́kọ́ nu. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo àwọn tí ń jiyàn gbé bó ló ṣe jẹ́ pé ẹ̀yin lẹ gbọ́ èdè wọn, ẹ̀yin lẹ mọ̀ ọ̀dọ̀ wọn, ẹ̀yin lẹ mọ̀ ibi tí wọ́n wà. Bọ̀wálé wá ń sọ fún mi pé wọ́n jẹ́ káwọn béèrè dáadáa pé it's like one doctor àwọn questions táwọn béèrè nìyẹn. Mo á ní èmi Oríyọmí wàláì ǹjẹ́ wọ́n bá gbà láàfún ìbéèrè tí ń bá wà ń bẹ̀ gbọ́dọ̀ wọ ẹyọ kan kódà kí n béèrè kọ́ mọ́ dá mi lóhùn ayé ò rí pé mo béèrè. That was what I said. And that was all I knew about Gumi. Ìwà amúgbà tí ẹ sọ pé èmi ni mo invite Gumi. Now ẹ wá jẹ́ abọ́pọ̀lọ́ wa sọ̀rọ̀ ń bí. Gumi tí gbogbo wa wò bí criminal. Gumi tí a rí bíi pé problem wà ní.
ọdún kelòó ní tí a ti rí Gumi bíi problem wa? Ṣé ìjọba wa gbọ́ pa ń complain láti join ìpa Gumi ní federal government ò fi ṣe nǹkan kan lórí Gumi dé òní tó fi jẹ́ pé instead ọlọ́pàá ni wọ́n fi ti Gumi? Number 1 nìyẹn. Number 2, ní 2014 tí mo lọ sí first hajj, mo rántí àwọn bàbá wa kan a kóra wa lọ sínú Kaaba mosque ibẹ̀ à ń lọ ṣe prayer àwa tòjọ́ báyìí. Sẹ́ni tá a ti tòjọ́ tá a jókòó yẹn wọ́n dà wá láàmú. Ìgbà tó yẹ èèyàn kan pupa ó join wa, bóyá Iraq ló ti wá bóyá Iran ló ti wá ni, ó join wa. Àwọn ọlọ́pàá bẹ̀ wá kíákíá wọ́n dẹ̀ tú wa ká. A tún lọ bòmí àjókòó bọ̀bọ́ yẹn kò sí pẹ̀lú wa, wọ́n tún fi wá lẹ̀. Ìgbà tí bọ̀bọ́ yẹn join wa wọ́n tún tú wa ká. Mo wá béèrè lọ́wọ́ àwọn ẹ̀mí ìdẹ́gbẹ́tẹ̀ tí wọ́n sọ pé kí ló tán tú wa ká tí èèyàn pupa bá ti join wa? Ṣé wọ́n fẹ́ kí èèyàn pupa darapọ̀ mọ́ wa? Sáwa dúdú òwúlò lójú wọn ni? Ó wá dá mi lóhùn pé ẹni wá dá mi lóhùn pé àwọn pupa tán tú ká yẹn, àwọn tán pupa tó darapọ̀ mọ́ wa lọ́yẹ̀ kan tú wa ká nítorí pé àwọn pupa yẹn ìdá kan wá láti Iraq àbí Iran, wọ́n rí wọn bí agbésùnmọ̀mí alákatakítí tó yẹ pé wọ́n lè dá wàhálà lẹ̀. Wọ́n wá bí dìgbò tán bá ti jókòó tí wọ́n ṣùjọba ẹ̀ wọ́n ń hun wàhálà ni, kì í ṣe pé wọ́n ń ṣe nǹkan míì. But àwa dúdú wọ́n mọ̀ pé àwa ò fa wàhálà. Mo ní wow. Now mo wá relate ọ̀rọ̀ yẹn mọ́ bọ́n ṣe dá Gumi padà ní Saudi. Pé ṣé Saudi ṣé kò ṣe pé ti ní enough report nípa Gumi pé kán mọ̀ wá kó mọ̀ kó bandits wọ ìlú àwọn náà ṣe dá Gumi padà. Gbogbo táwọn analyse lórí program yẹn nìyẹn pé nígbà tó dé láti Saudi kí ló dé tí federal government ò summon ẹ̀ àbí kán question ẹ̀ pé wọ́n dá padà ní Saudi? Then tó bá jẹ́ pé federal government mọ̀ pé Gumi wà okay, Saudi ni ò wà okay, kí international relation wa ti ní issue nìyẹn, diplomatic relation. Kí ló dé wọ́n communicate Saudi kan question wọn pé kí ló dé tí wọ́n dá diplomat àwọn tán dá padà, ìkànnà àwọn èèyàn àwọn dáadáa, pé àgbọ̀n kankan bẹ́ẹ̀ ó dẹ̀ dákẹ́ bẹ́ẹ̀ lórí àwa ìtawà ń question nìyẹn. In fact ìtẹ̀yìn gan tẹ́ mọ̀ wá bú lórí social media yìí ò lè bìjọba, àwa là ń bi wọ́n. Fún wa ládẹ̀ ti bi wọ́n lọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kì í ṣe pó rọrùn. Àwa náà máa ń pè fún, a máa ń lọ́ta láti bẹ̀, wọ́n á máa fìyà jẹ wá láti bẹ̀. Bọ́ a nígbàgbọ́ nínú òdodo la ṣe ń bi wọ́n. Ẹ wá tún jẹ́ ń gbé yín débẹ̀ tó fi jẹ́ pé ìròrí wa á jẹ́ òkun díẹ̀ sí. Now ẹ ń sọ pé àwọn kan gbé Gumi wá UI, ọ̀rọ̀ ìjọba àpapọ̀ mo sọ yẹn. Ṣé àgbẹ̀ federal government ló ní University of Ibadan, wọ́n dẹ̀ ní management wọn. In fact wọ́n ṣe ń ṣèjọba ní University of Ibadan ayé mi ni ní tí wọn bá fẹ́ wọn fẹ́ nìyẹn, tán bá fẹ́ wọn fẹ́ nìyẹn. Èmi náà ṣe program University of Ibadan rí, ibẹ̀ ni mo ṣe anniversary 4th anniversary Àgídìgbò, àtúnṣe àwọn program mi náà bẹ̀. Tó o bá fẹ́ ṣe program University of Ibadan wọ́n á gba details program tó fẹ́ ṣe ní conference center yẹn, wọ́n á mọ everything pa details tó fẹ́ ṣe. Ṣé University of Ibadan mọ̀ pé Gumi bọ̀ before that day ni? Àwọn VVIP tán submit fún wọn tán bá wọn sọ̀rọ̀ nípa ẹ̀, ṣé wọ́n mọ̀ pé Gumi wà ń bẹ̀ ń bọ̀ ni? Ṣé security report to state government kò jẹ́ kí o fún wọn ní feedback pé Gumi is coming to Ibadan? State government lè sọ pé Gumi máa wà state òun náà. The University of Ibadan lè sọ pé àwọn ò gba Gumi láàyè náà. Àwọn méjèèjì yẹn tí wọ́n wà in charge, tí wọ́n ní agbára àti àṣẹ lọ́wọ́, tí wọ́n fọwọ́ lẹ́rán tí Gumi fi wá, ṣé àwọn ló yẹ kẹ́ ẹ máa bú ni àbẹ́mi tí ìmọ̀wọ́ tí ìmẹ̀sẹ̀? Because mo ti padà find out pé nínú àwọn tó ń promote láti máa porí yọmí ní èèyàn Gumi, mo find out pé àwọn data boys ìjọba tí ń bẹ lóde ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́rù ń bà ní wọ́n pọ̀ ń bẹ. Àwọn data boys wọn tí wọ́n ń wá nǹkan tí wọ́n sọ ń pa Oríyọmí tí wọ́n rí rárá, àwọn ni wọ́n tún lọ mú yẹn jáde. Ọ̀gá yín ìjọba yín tó wà lórí àlééfà, ṣé wọn ò mọ̀ pé Gumi ń bọ̀ Ìbàdàn? Kí ni connections tí Oríyọmí lè ní pẹ̀lú Gumi? Àwọn ṣòkòtò tẹ́ ní mò ń wọ̀ tí ò tó lẹ̀, tí ẹ tẹ́ wà ń lu èbò ẹ sọ fún ẹ pé designer ni. Ṣòkòtò yẹn èyí tó lẹ̀ ń tiẹ̀ bí báwọn native yóò tó lẹ̀ tí ó tún máa ká bí mo wọ̀. Ẹ sì ti tan generator yẹn.
thank you orí ẹ pé bí mo wọ jean yóò tún tólẹ̀ tí ó tún máa ká. This one is telling me about pé data fẹ́ tán bí mo wọ jean yóò tún tólẹ̀ tí ó fẹ́ máa ká but that particular trousers tẹ́ ń sọ̀rọ̀ ẹ lọ wò dáadáa designer ni kódà ẹni tó rí ọ̀wọ́ tó bá jẹ́ pé band ẹ tó bá wọn ṣàìsẹ̀ wọ́n ṣe kó má tó lẹ̀ ni ìgbà tẹ́ wá fi ń bú mi ò lèmi náà fi yọ̀ sí pé fine ilé yìí ti pọ̀ jù sáré pọ̀ funfun. Okay. So okay. Oh, okay. So ìgbà yẹn èmi wá fi ń rẹ́rìn ni pé ó dà pé mo ra pieces aṣọ yẹn ó lé 24 gan mo ti lo batch kan tán mo tún ti lo batch kejì torí mo like ẹ̀ betless ni àwọn kan ní bet inú ẹ̀ ó dẹ̀ máa ń fúyẹ́ lára mi ó máa ń jẹ́ kí n gbé body anywhere tí mo bá ń lọ ni wọ́n ń pè ní kíní àti pé tó bá wù mí tí mo dá bẹ́ẹ̀ èmi ni mo dá bẹ́ẹ̀ in force anybody láti dá bẹ́ẹ̀ ṣe gẹ́tẹ̀ ni force anybody that's my belief should be personal belief religion your belief should be personal kò yẹ kẹ́nìkan fara ní ẹnìkan nípa belief so Gumi wá bó ló ṣe kun orí yọmí kí n ló ṣe kàn mí rí tó fi wá tó fi lọ tí ẹ gbọ́ language ẹ gbọ́ lẹ́yìn kó ṣèbó kí ni ó fẹ́ pawápọ̀ kí ni you don't understand what is going to be our relationship myself and Gumi what's the relationship where do we meet kí ló lè jẹ́ ká meet gangan but the question is this part of the world most especially ilẹ̀ Yorùbá a máa ń ṣeré púpọ̀ ọ̀rọ̀ òye wa rárá gullibility wa dẹ̀ high lórí social media very high. Once again, let me tell you this. I am not a politician and I will never be. I'm coming to serve my people. Of course, I don't have any problem. If you say no, if you say yes, I don't have any problem with that. So don't bother to come for me. No, I cannot play that game. I'm not part of you. That is just it. Now look. Ẹ jẹ́ ká ronú sí ẹ mọjọ́ tí àwọn bandits àwọn Fúlàní tẹ́ ti ń dà wọ́n láàmú ní Ondo State ẹ mọjọ́ tí wọ́n ti gbé tí wọ́n ti pa ọmọ bàbá Afẹ́nifẹ́re yẹn ẹ rántí tí bá fẹ́ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó bá rẹ́ nìkan nínú àwọn tó fẹ́ sí gómìnà àwọn kan ti wa mọ́tò lọ́nà Òkè Ògùn lónìí tí wọ́n lọ bá àwọn Fúlàní wọ́n ní wọ́n pa kámẹ́rà wọ́n lọ bá Fúlàní jẹ wàrà wọ́n bá wọn sọ̀rọ̀ wọ́n wọnú igbó lọ bá Fúlàní wọ́n ní wọ́n pa kámẹ́rà me I will not pa kámẹ́rà ní Ọ̀yọ́ state tó bá fẹ́ dìbò wàá rí Haúsá wàá rí Fúlàní wàá rí Yíbò wàá rí Gèdè ó ti gẹ̀tẹ̀ so I am not kò sọ́wọ́ mi níbi àbòsí o ẹlẹ́dàá mi ò ní jẹ́ gbogbo ìgbésẹ̀ tó bá lè gbẹ̀mí èèyàn tó bá lè pa àwọn kan lẹ́kún tí ó fa àwọn kan sínú ìbànújẹ́ ẹlẹ́dàá mi ò ní jẹ́ ń débẹ̀ I'm not a desperate kò sí ni mò ń wá ná kí mò ń wá now nígbà tí wọ́n ṣe iṣẹ́ aburú tí wọ́n ṣe ní Ògbómọ̀ṣọ́ ní Oríire local government èmi ń sunkún sínú mo tún sún síta mi ò lè wo kíní ẹ tí mo bá ti rí màá wọ́ sókè torí màá máa sunkún ni nítorí connections tí mo ní pẹ̀lú àwọn ọmọ kékeré ó high mi ò lè control ẹ̀ tí mo ṣe wáyé tí mo bá wà nínú ilé tán tí ń tọ́jú ọmọ kékeré tó bá ń sunkún tí ìyá rẹ̀ ò tètè dá lákẹ́ kó fún ní tó fẹ́ kó fún lóúnjẹ orí á máa fọ́ mi màá ní problem màá sá jáde torí pé kún ọmọdé ó máa ń gbọ̀n mí lẹ́kún ó máa ń pa mí nígbe ó máa ń dàbí ìnira pé ọmọ kékeré ń sunkún èmi ẹni màá wà níbi tí wọ́n ti ń ṣàbùrú fún ọmọ kékeré Ọlọ́run wọ́n sọ mí dìdàkudà o wọ́n jẹ́ ń dìdàkudà o wọ́n gbé mi ojú òpó yẹn wọ́n jẹ́ ń débẹ̀ láyé mi àwa ń sọ̀rọ̀ nípa pé àwọn olórí burúkú yìí tí wọn ò ní gúnlẹ̀ ayọ̀ yìí
à ń sọ pé wọ́n wá sí Ìbàdàn àwọn wá sọ́yọ́ state wọ́n wá kó àwọn èèyàn wa lọ ẹnìkan wá ń sọ pé bí wọ́n gbé Gumi wá bí Gumi why are you behaving like this? Is it about Gumi? Fine, Gumi ò da Gumi kò èmi ò gbá tiẹ̀ èmi ò fara mọ́ àwa náà fẹ́ kíjọba ó tiẹ̀ mú tíjọba ọba mọ̀ sí gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ yìí kẹ́kọ̀ọ́ bá mú Gumi kan bí léèrè bóyá tí wọ́n bá tọ́jú ẹ̀bí kan lóòótọ́ bóyá wàhálà yìí ó wálẹ̀ díẹ̀ fine no problem about that but kí ló dé tó yẹ pé gbà mí a máa fi ẹ̀tẹ̀ sílẹ̀ a máa pa làpálàpá náà the state level security level the state level ṣé wọ́n relax jù ni àbí wọ́n ń fi wá ṣòṣèlú ẹ lọ wo Àgídìgbò ẹ lọ wo ọ̀rọ̀ tí mo sọ nígbà tí a gbọ́ pé wàhálà ń ṣẹlẹ̀ ní Kwara State nígbà tí wọ́n ń jí àwọn èèyàn kó ní Kwara State if you are going to be faithful to yourself go and check Àgídìgbò you will blame so many people that are playing politics with everything around us. You will blame so many people you are clapping for today. They have to sit on hot seats from the masses, asking them different questions. So if you want to I'm not mentioning name, but one mara one. Ẹ lọ wo àwọn programs tí mo ṣe ń gbà yẹn lórí sókàn wá. Mo ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Ọ̀ṣun, wàhálà ti dé o. Ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Ọ̀ṣun, wàhálà ti dé o. Ní tó mú àwọn ará bí tí wọ́n fi wọ Kwara State. Gbogbo boundary wa tó connect mọ́ Kwara, ẹja Jigiri. And I talked about that bush, that reserve, Igbo reserve. Mo sọ pa ẹ̀. Igbo pé tí èèyàn bá wọ ọbẹ̀ láti bí yóò lọ já Niger State. Igbo tó ẹkùn tí èèyàn bá wọ ọbẹ̀ yóò já Benin Republic. Ṣé bí ní àwọn tí wọ́n mú àwọn tí wọ́n fẹ́ gbowó sọ pé kí wọ́n lọ sanwó sákàǹtì kan ní Benin Republic yẹn. Ṣé ẹ̀ tí wọ́n bí tán ti wá bẹ́yẹn? Àìní sọ pé kí wọ́n lọ sanwó sákàǹtì kan ní Benin Republic yẹn. Ìgbà yẹn mú kígbe nítorí pé tó wọ ẹjú lẹ́rù ń bà. Tó mú tí pressure fi pọ̀ ní Kwara State báyìí wọ́n ní target. Then kí ni yóò délẹ̀ Yorùbá rí? Nígbà tá àti ní president gan nílẹ̀ Yorùbá kò délẹ̀ Yorùbá rí. Ṣé a lè rí between the line ni pé ó ṣe jẹ́ pé ìgbà tí ìbò ń bọ̀ tó dẹ̀ jẹ́ pé ààrẹ Yorùbá la ní ó ṣe jẹ́ gbà yẹn ni wọ́n wá penetrate wọ ilẹ̀ Yorùbá wọ́n wọ Ọ̀yọ́ state àmúlẹ̀ Yorùbá tí wọ́n wá ń béèrè nǹkan tí ò possible lọ́wọ́ wa ó ṣe jẹ́ time yìí our security is porous the same style tá à ń lò látijọ́ iná là ń lò bẹ́ẹ̀ làwa àwọn oníròyìn náà à ń expose security ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a gbójúlé orí social media náà ti ṣe securities níjọba ọba sọ̀rọ̀ ó sá sọ̀rọ̀ tààrà ló fi fẹ́ ni kì í ṣe pé nǹkan kan tó wà spectacular ń ṣẹlẹ̀ lẹ́yìn so àwọn sọ ṣe bí Gumi wá fine àwọn tó gbé Gumi wá question wọn bá fẹ́ question wọn ìjọba tó ń fọlọ́pàá tẹ̀lé Gumi question rẹ̀ ẹ béèrè lọ́wọ́ ìjọba kí ni fọlọ́pàá tẹ̀lé Gumi sí ṣé Gumi bó ló ṣe jẹ́ kódà lásìkò tí ẹ kọ́ ọlọ́pàá kúrò lẹ́yìn gbogbo àwọn VIP ọlọ́pàá sì wà lẹ́yìn Gumi ọlọ́pàá tẹ̀lé wá UI náà mo wo fídíò yẹn náà but torí Ọlọ́run ẹ má bínú o ṣé ẹ mọ language yìí you go explain tire fine bóyá tirẹ̀ tó ti tẹ̀ náà pé you go explain tire títí ẹ̀ ti ṣe tí ò fẹ́ gbọ́ àwọn tí wọ́n sọ pé mo gbé Gumi wá wọ́n tún jáde báyìí wọ́n máa sọ̀sọ́kúsọ àlàyé tó yẹ kí n ṣe bí ọmọlúàbí ni mo ti ṣe ẹ̀dẹ̀ jẹ́ kó wà ní record pé Oríyọmí Hamzat I am a lover of humanity first. I'm a lover of mankind. Humanity first in whatever I am doing. I never met Gumi in my life. I don't know Gumi in my life. I never see Gumi in my life. I saw Gumi on Facebook lọ́jọ́ yẹn. And when I said Awambe, I'm referring to my radio station that was invited to cover the story. And it's the same my radio station
that expose whatever happens in that place. Tó bá jẹ́ pé torí pé mo expose ní tó ṣẹlẹ̀ ńbẹ̀ ni mo fi sẹ̀yìn, ẹ má bínú, bóyá ká máa dákẹ́ ńjọ́ mi. Bóyá torí pé mo question ìjọba pé irú right wo ni Gumi ní kí wọ́n jẹ́ ká mọ Gumi tí ń kọ́lọ́pàá kiri, wọ́n lé Gumi kò ń sáájú ìjọba ọ̀tún bí ní Nàìjíríà. Tó bá ti pé ìyẹn náà mo fi sẹ̀, ẹ má bínú. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ẹ rí mi pẹ̀lú Gumi, tẹ́ ẹ lé mi jókòó pẹ̀lú Gumi, èmi ò ní dáríjì yín, Ọlọ́run ò ní dáríjì yín o. Bí ẹ bá tọ́dọ̀ ìjọba, tọ́lọ́run bá ní kí ìjọba ó mú yín, tí mo bá gbégbèsè tèmi náà ń kúkú lọ́wọ́ tó bá jiná tán, tí wọ́n bá sọ pé wọ́n mú àwọn, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, àbí àwọn olólùfẹ́ mi ni wọ́n gbégbèsè, ẹ jọ̀ọ́ torí, àbáwọn tí wọ́n ti ẹ̀fẹ́ dì pẹ̀lú mi gan pé tọ́lẹ́ pé àwọn fẹ́ evidence, àwọn fọlọ́pàá mú wọn kán wá rojọ́, ẹ má sọ pé Oríyọmí dákun tú wọn lẹ̀. Oríyọmí, you know you want to do this. Oríyọmí, you know you have to overlook. No, we have to set record straight nítorí àwọn ọmọ tèmi náà bí. Ká má máa kí àwọn ọmọ mi mọ́ Gumi lọ́jọ́ ọ̀la. We have to set the record straight lórí ọ̀rọ̀ àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n wà lọ́dọ̀ àwọn agbésùnmọ̀mí. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní máa bi ìjọba ní critical questions. I mean critical questions. Gumi ni erépa lásán là ń ṣe lórí social media o. Gumi, mo rántí dáadáa wípé Gumi lọ sí Ìgbòho, ó tún lọ dúró ti signboard kan báyìí ní Ìgbòho lọ́dún kan báyìí. Àwa náà a kéékèèké lórí rédíò wa ń gbà náà pé kí ni Gumi lọ sí Ìgbòho. Kódà táìmù tí Gumi lọ Ìgbòho fúnra rẹ̀, Sunday Ìgbòho, ó wà incarcerated that time. Tàbí sọ pé ṣó lọ fi wọ́n ṣe ẹlẹ́yà ń bẹ̀ ni. Ó dúró, wọ́n ló ń kọjá lọ, níbo ló ń kọjá lọ ń bẹ̀ ní táìmù yẹn. Iléṣà Àbàrùbá ló ń kọjá lọ, wọ́n lọ́nà Iléṣà Àbàrùbá ló ń lọ. Kí ló lọ sí Iléṣà Àbàrùbá? Àwọn èèyàn èwo ló lọ kí Iléṣà Àbàrùbá tó fi jẹ́ pé Ìgbòho ló ti ní stop over tó dúró ti ní signboard kan báyìí. Ó dúró ti Muslim Grammar School. Tó dúró ti signboard kan báyìí, signboard school nígbò akékèké ńgbà náà. So ẹ̀yin èèyàn wa, I have said my own, and I know for those that are reasonable, that are ready for the truth, their heart is open for the truth, their mind is open for the truth. They have heard from me. You have heard from me. Lẹ́ẹ̀kan sí, I am a lover of mankind. In whatever I am doing, what do I call it? Humanity first. And about Sharia, ẹ̀sìn kálukú kó sí bó bá ṣe wù. Ẹnìkan ò lè fara ní ẹnìkan nítorí ẹ̀sìn tiẹ̀. Bí mo ṣe wà yìí, o lè máa pariwo lẹ́gbẹ̀ẹ́ mi, lẹ́gbẹ̀ẹ́ window mi ibi tí mò ń gbé, kó ní òun ṣe tàjúdù kan lóru, bóyá ó jẹ́ oní àwọn ṣeúṣeú, ọ̀wá ń kígbe ojoojúmọ́, ọmọ kígbe ń lọ bájọba, màá petition ẹ̀ jẹ́ ń sùn lóru. O sì ní máa ṣe sọjí lójoojúmọ́ lẹ́nu ẹgbẹ́ ilé mi, ń petition ẹ̀ jẹ́ ń sùn lóru. Ọ̀tán ìyẹn nìkan ni. Ṣùgbọ́n pé bóyá ń wà mọ́ bẹ́ẹ̀ nìkan mọ́ bọ́nú ẹ̀sìn mi lọ́dọ̀ àjù yìí ṣe rí láyé mi ò ṣe rí. Tíwà mi bá wù ẹ́ kó fẹ́ ṣẹ̀sìn mi, you are your own. Tẹ́sìn mi ò bá wù ẹ́, you are your own. Religion should be personal. A ti mú religion wá sínú public affairs jù. You are bringing religion to public affairs. Enough is enough. Enough is enough. Àwọn ọmọ mi tó wà ní orphanage home tí mo sọ fún yín pa wọn lẹ́ẹ̀kan, ẹ̀yin Christians tẹ́ bá ní nọ́mbà Pastor Taiwo Òjó, tán máa ń sì sọjí orí afẹ́fẹ́. Pastor Taiwo Òjó, you should know him very well. He's a very popular pastor. Pastor Taiwo Òjó, ẹ lọ bi wọ́n léèrè pé kí ni wọ́n mọ̀ nípa Oríyọmí Hamzat. Nígbà tí mo ti ẹ̀wọ̀n dé, àkókò nílé tá à ń gbé tí mo fi lọ sẹ́wọ̀n nítorí àwọn ọmọ yẹn, a kó wá sí àdúgbò kan tí wọ́n ń pè ní Emirates ní sáìdì ìyànà kíní láti máa yà ní mọ́nà tán. Ọ̀nà yẹn tún lọ sí mọ́nà tán, a máa yà ní Ìwó road lẹ́gbẹ̀ẹ́ Bishop Phillips láti máa yà wọnú táàfìdí Adọ́gba ibẹ̀ wọ́n ń pè bí tá à ń gbé yẹn gangan àdúgbò yẹn wọ́n ń pè ní Emirates.
ṣe wá rí chọ́ọ̀chì pásítọ̀ Táíwò Òjó ẹgbẹ́ ẹ̀ la máa gbà kọjá, òun ló ṣe àbáńdì fẹ́ǹsì chọ́ọ̀chì pásítọ̀ àti ti ilé tá à ń gbé ló fẹ̀gbẹ́ kanra wọn. Gbogbo ohun tí wọ́n bá ń ṣe chọ́ọ̀chì yẹn la máa ń gbọ́ nínú ilé yẹn, nílé tá a gbà ní Emirates yẹn. Chọ́ọ̀chì pásítọ̀ Táíwò Òjó làwọn ọmọ mi ń lọ, àwọn ọmọ orphanage home mi. Tó bá wá di ọjọ́ Sunday, àwọn ọmọ yẹn tí wọ́n bá fẹ́ lọ church máa wá láti ilé mi, máa fún wọn lẹ́gba, máa kó wọn lọ church. Wọ́n á ní àwọn ò tí ì jẹun àárọ̀, máa ní tẹ́ ẹ bá parí ìsìn ẹ wá jẹun. Màá ní tẹ́ ẹ bá parí ìsìn ẹ wá jẹun nílé. Church pásítọ̀ Táíwò Òjó ni wọ́n ń lọ, ẹbí pásítọ̀ Táíwò Òjó. Táwọn ọmọ yẹn bá ṣẹ̀, pásítọ̀ máa wá wọnú ilé wá bá wọn sọ̀rọ̀, wọ́n máa bá wọn sọ̀rọ̀ Ọlọ́run, wọ́n máa ń ṣe gbogbo ẹ̀. Ní pásítọ̀ Táíwò Òjó kan náà tí church tán ní big church lọ́nà Ifẹ̀ nísìn níbi mo ti gbàgbé orúkọ ẹ̀ ní Òṣèǹgèrè tán ní big church lÓṣèǹgèrè yẹn. If you ask his number, call him and ask about Oriyomi from him. When it comes to religious tolerance, ẹbí wọn lè rè pé kí ni mo ṣe. Mo máa ń kó àwọn ọmọ yẹn wá sí chọ́ọ̀chì pásítọ̀ Táíwò Òjó ni. Tán bá tún ṣe tán parí, màá lọ kó wọn fúnra mi. Èyí tí ò lè rìn máa gbé wọn lóúnjẹ yín ti rẹ́dí ẹ wá jẹun. That same church. Tán bá tún ní special program ní church, mo tún máa ń kó wọn lọ. Nígbà tí a tún kúrò ńbẹ̀ yẹn, tá a lọ sí ilé tí a kọ́ fún àwọn ọmọ tó jẹ́ permanent place wa, permanent site ní Alákíá Adégbàyí, ilé ọmọ Oríyọmí wà ńbẹ̀. Winners Chapel ní church tán máa ń lọ. Church yẹn wá máa fi mọ́tò kó wọn lé. Ìgbà tó yá tí àwa náà ní bus, orphanage bus, màá ní kí driver yẹn kó wá láàárọ̀ kó gbé wọn lọ church kó dá wọn padà. So first service náà máa ń lọ ní Winners Chapel tó wà ní ẹ̀gbẹ́ airport. Ẹ lọ béèrè, àwọn ọmọ wọn ń lọ the same, àwọn tó jẹ́ Christian ń bẹ. So àwọn kinní yìí ẹ gbé sínú ọpọlọ, kẹ wá wò pé ẹ̀yin tẹ́ ń bú mi gan, ẹ̀yin gan ò ṣe tó mi ní dáadáa nínú ẹ̀sìn. Mo mówó mi mo fi rán yàn lọ Jerusalem. Bí mo ṣe rán wọn lọ Mecca, mo rán wọn lọ Jerusalem. Mo gba Christian síṣẹ́, mo gba Mùsùlùmí síṣẹ́. Tẹ́ ẹ bá ṣe ń rí Muslim lẹ́gbẹ̀ẹ́ mi, lẹ́ẹ̀ máa rí Christian lẹ́gbẹ̀ẹ́ mi. I'm a liberal man. I am far from what you are calling me. I never met Gumi in my life till this present moment. Ọjọ́ àkọ́kọ́ tí mo kọ́kọ́ rí Gumi tó ń lanu sọ̀rọ̀ lórí social media ni mo ti rí. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ orí paper, newspaper ni mo ti máa ń rí. So àwọn tí wọ́n sọ pé kí n gbégbèsè láti make sure pé àwọn tán evidence wọn kò jáde, wọn kò evidence wọn jáde, ìyẹn máa padà exonerate mi pátápátá. Ẹ ṣé mo dúpẹ́ o. Àṣíràdúà àgbàdúà àwọn ọmọ wa tí wọ́n kó, tọrọ ọmọ wa ni wọ́n, àwọn ọmọ wa tí wọ́n kó, Ọlọ́run dákun bá dá wọn padà láyọ̀, mi ò lè rántí kí inú mi má bàjẹ́. Tójò bá ń rọ̀ lọ́wọ́, màá máa rò pé àwọn ọmọ yẹn wà ní òjò. Mo rántí èyí tí wọ́n pọ̀n lẹ́yìn tí ò lè rìn, tí ò tí ì lè máa rìn, ọmọ ọdún 2. Bóòrùn bá ń ràn tó mú sánsánsán, màá ní àwọn ọmọ yẹn máa wà ní òrùn báyìí. Ẹ̀fọn á máa jẹ wọ́n, ìrù, kòkòrò burúkú oríṣiríṣi á máa jẹ wọ́n. Wọ́n dẹ̀ ń ṣe àwọn ọmọ ìléṣe, wọ́n kíke bọná, wọ́n ń yọ sí wọn lára. Àwọn tó darí wa táwọn náà bá rántí eléyìí lọ́wọ́lọ́wọ́, tán rántí ìṣẹ̀lẹ̀ yẹn, ó yẹ kán bú sẹ́kún ni. Nítorí pé ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀sìn tèmi sọ pé adaranjẹ̀ ni wá. Gbogbo ohun tó bá ṣẹlẹ̀ nígbà tó ń ṣèjọba pátá, gbogbo ẹ̀ ló jábọ̀ fọ́lọ́run. Bóyá owó security tó yẹ ká fi tọ́jú wọn la fi tọ́jú wọn tó, bóyá ètò tó yẹ ká ṣe la ṣe tó, bóyá a fi nǹkan falẹ̀ ni, àbí kì í ṣàwa náà, gbogbo ẹ̀ pátápátá á jábọ̀ fọ́lọ́run. Oríyọmí Hamzat lórúkọ mi. Ẹ jẹ́ á máa wádìí òdodo dájú ká tó máa dọ̀tá ẹni tó yẹ ká sọ̀rọ̀ rẹ̀. Ẹ ṣé mo dúpẹ́ o.